ẹ̀mí ọkùnrin ò lè gùn lórílẹ̀‐èdè láyé àfi tí ìyàwó ẹ bá ní understanding ló kù. Káàkiri gbogbo àgbáyé ní orílẹ̀‐èdè tí ẹ̀mí ọkùnrin wọn ti máa ń kúrú jù Nàìjíríà ni. ẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin láti gbójọjú orí wọn lọ ní Nàìjíríà. ẹ wọ àwọn tó wà nílùú òyìnbó ẹ wọ bá ti fresh ẹlòmíì ti wọ 70 nù wọn wọ́n dẹ̀ tó ń ṣiṣẹ́ ẹ sì ní màkó ti wọ 70. ṣùgbọ́n ní Nàìjíríà ẹ wá àwọn ọmọ 40 years tó dàbí ọmọ 70 ẹ wọ ọmọ 40 years ọmọ 40 years ẹ rọ ọmọ 40 years mi ọmọ dàbí ọmọ 80 bùkátà ti fẹ́ pa wèrè ó ti wá gbójọjú orí ẹ lọ. ẹ lọ gọ́gùn rẹ̀ ẹ lọ yẹ̀wò kí ló fà á. Àkọ́kọ́ ni pé àwàmáyà ọkùnrin lórí bùkátà lórílẹ̀‐èdè yìí ó ti pọ̀ jù. Ẹlẹ́ẹ̀kejì ó ní government frustration. Kí ni àwàmáyà ọkùnrin lórí bùkátà tíyàwó rí ò ní understanding lórílẹ̀‐èdè tá a wà yìí. Ìwọ tó o bá ti níyàwó ó ti di ẹrù bùkátà ńlá lera rẹ lórí. Oúnjẹ tíyàwó rẹ ó máa jẹ àtiwọ aṣọ tí ó máa wọ̀ tó bá bímọ 6 fún ọ oúnjẹ tá a máa jẹ aṣọ tá a máa wọ̀ owó skul àwọn 6 owó ná ilé tẹ́ ń gbé lóṣooṣù ìwọ náà ló máa san. Owó bíìlì omi tẹ́ bá ń lò lóṣooṣù ìwọ ló máa san. Bíìlì gáàsì ìwọ ló máa san. Tọdún bá dé aṣọ ọdún kírísímàsì ìwọ ló rà aṣọ iléyá ìwọ ló rà oúnjẹ ọdún ìwọ náà ló provide ẹ̀. Gbogbo àwọn responsibility yẹn pátá ọkùnrin nìkan ni ó máa gbé single handedly gẹ́gẹ́ bí tradition tí wọ́n ti fi lélẹ̀ lórílẹ̀‐èdè yìí. Ìgbà míì ọ̀pọ̀lọpọ̀ inú ilé mi ti ń bẹ̀rẹ̀ pé kódà sálárì ìyàwó ó ń ju tọkọ lọ. Sálárì tíyàwó ń gbà ń ju tọ gbọ́dẹ̀dẹ̀ sálárì tí ọkọ ń gbà bó ṣe kéré tóun. Tíyàwó rẹ̀ ọ̀bà ní understanding ọkọ ní ó máa san gbogbo bíìlì pátá. Ìyàwó ò sì ní ṣetán láti dá sí torí yóò máa jẹ́ kó yẹ pé it's your own responsibility. Àtọwọ́ ilé àtọwọ́ gbá àtọwọ́ kan àtọwọ́ gbogbo ìgbésí ayé ìyàwó àtàwọn ọmọ pátá ìwọ nìkan ló máa gbé. Ìyàwó rí ò ní bọ́ dá sí kankan bẹ́ẹ̀. Inú ilé tírú eléyìí bá ti wá ń ṣẹlẹ̀ tóbìnrin ò ṣetán láti kún ọkọ rẹ̀ lọ́wọ́. Lórí aspect yìí ẹ dákun báwo lẹ̀mí ọkọ ń ṣe fẹ́ gùn ká tó wá sọ government frustration lórí ọ̀rọ̀ economy. Ẹ wo dọ́là sí náírà ẹ wo bí ráìsì ṣe wọ́n ẹ wo bí gàrí ṣe wọ́n ẹ wo bí gbogbo nǹkan ṣe wọ́n lórílẹ̀‐èdè yìí. Ìyẹn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ọlọ́pàá ó mọ ọjọ́ mi oníye tó fi gbára lasma ó mọ oníye tó fi gbára fio ó mọ oníye tó fi gbára road safety ó mọ oníye tó fi gbára. Ẹ wá jẹ́ ká kó government frustration pẹ̀lú frustration àwọn obìnrin nínú ilé lórí gbogbo ohun tí ń jẹ́ bùkátà nínú ilé pátá tó jẹ́ pé ọkùnrin nìkan ní ń dá lọ́dà yàkọ́. Sórí bẹ́ẹ̀ ní àwọn advanced country sórí bẹ́ẹ̀ ní London sórí bẹ́ẹ̀ ní America sórí bẹ́ẹ̀ ní Italy ìyàwó àtọkọ àwọn níbẹ̀ yẹn ẹ̀mí wọn ń balẹ̀ ẹ̀mí ọkọ ìyàwó ń balẹ̀ níbẹ̀ yẹn torí ìyàwó gbé 50 ọkọ gbé 50 ni. Àwọn kò ẹgẹ tó rí landlady níbẹ̀ yẹn ó jìnnà lè tètè rí landlady. Ọ̀pọ̀lọpọ̀ ọkọ tiwọn náà lọ yẹn o ẹ̀wọ̀n lọ́pọ̀lọpọ̀ ọkọ wọn máa ń wà òṣùpá kì í ṣe pọ́kọ wọn ń fa ayé lẹ̀ kì í ṣe pọ́kọ wọn kú wọ́n sì máa ń lọ wu ọkọ wọn lẹ́wọ̀n. Ìwà Nàìjíríà ọ̀sọ́kọ ọ̀pọ̀lọpọ̀ lẹ́wọ̀n ọkọ wọn ti wà nínú sàárè. Ẹ lọ káàkiri landlady. Wàhálà àṣekúdórógbó la fi ń rọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin. Try to support your husband. Kọ́ńkọ́n ká kó ẹkún ọkọ yìí lọ́wọ́ kẹ́mi rẹ̀ ò lè bá a gàn. Tí frustration bá ti pọ̀ jù tí responsibility bá ti pọ̀ jù lójú lórí ọkùnrin yìí máa mẹ́mẹ́ kúrú ní wàhálà kókó jẹ́jẹ́ yóò ti jí jáde. Ẹ mọ̀ pé tẹ́lù bá ti pọ̀ lórí transformer yóò máa lánà ni. Ọlọ́run lọ́mọ iye ìgbà tọkùnrin mi ti dákú nígbà tí wàhálà fẹ́ pa. Ẹ̀mí rẹ̀ gùn lóòótọ́.
ṣùgbọ́n ń dákú ní tó jẹ́ ọmọ dákú tó yẹ pé mi rẹ̀ ẹlẹ́mìí kúkúrú ni bó ṣe ń dákú yẹn yóò ti kú tán yányán ṣùgbọ́n torí pé Ọlọ́run ṣe lẹ́lẹ́mìí gígùn tó bá ti dákú báyìí lọ́lọ́run tún dá padà pé o lè yajú bí o ọ parí gbèsè ìsẹ̀mí rẹ̀ nù ayé máa padà lọ́lọ́run dá padà kódà ẹlòmíì tó bá dákú ó please ẹ̀ kó jẹ́ pé tó bá ti dákú kó ń yajú síwájú Ọlọ́run ṣùgbọ́n fúnra Ọlọ́run ní dá padà pé o lè kú àkóòdè òtí tòmátì kù báyìí padà nù ayé lọ lóye òtí ìlóye ọjọ́ rẹ pé ẹlòmíì ò tún yajú ayé ó tún pè wọ́n lọ́run ṣẹ́rù iná wà láì ní mo tún wá yajú sí báyìí tó torí ìdí eléyìí ìsẹ̀mí kúkúrú tọ́pọ̀lọpọ̀ ọkùnrin ń lò lórílẹ̀‐èdè yìí ọ̀pọ̀ wàhálà àpọ̀jù wàhálà ló fà á àpọ̀jù wàhálà dàyàkọ gbogbo responsibility ẹbí yóò tún gbọ́ bùkátà ńlé ní fámìlì ara rẹ̀ yóò tún lọ ọmọ gbọ́ bùkátà ní fámìlì àwọn ìyàwó ẹ̀ yóò tún gbọ́ ẹ wá ní ń dákú ẹ wá ní láńlẹ́dì pọ̀ àwọn láńlọ́ọ̀dù ti kú tán ẹ lọ káàkiri gbogbo àwọn ilẹ̀ Yorùbá àwọn oríṣiríṣi ìlú ilẹ̀ Yorùbá kò síbi tí láńlẹ́dì ò ti pọ̀ bàbá ìrìn tí mo sọ̀rọ̀ ní ìsìn yìí bàbá mi ti kú ó ní iye ọdún tí màmá mi lókè báyìí kí màmá mi náà tó kú ẹ béèrè lọ́wọ́ tẹ bá rẹ́lẹ̀ èèyàn kẹ́ni tó bá ní ṣé àwọn òbí rẹ méjèèjì ń bẹ ẹ yóò ní ìkan ti lọ ẹ̀yin ẹbí lè rè pé ewu lọ́lọ́nu wọn kó tó lè sọ pé ya ń lọ ìkẹ́ tó lè rọ́kùnrin sọ pé màmá ń ti kú o bàbá ń ló kú o àràkẹ́ tó ka èèyàn méjì ẹ ti rí ẹni tó jẹ́ pé ìyá bàbá rẹ̀ bíi 10 ló ti kú. Ọlọ́run náà ti sọ́nà Al-Qur'ani ní Suratu Tagabun ní verse 14. A'udhu billahi as-sami'il 'alim minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Masha Allah. Ya ayyuhalladhina amanu inna min azwajikum wa awladikum aduwwan lakum fahdaruhum wa in ta'fu wa tazbahu wa tagbiru inna Allaha ghafurur rahim. Ọlọ́run ló ń bẹnu àwọn ìyàwó tó jẹ́ pé ọ̀tá yín ni fásàrú sọ́ra fún ayé Al-Qur'an pọ̀nbélé ni o. Ilmi aswajikum wa auladikum. tó bá ti ń rí ìyàwó rẹ tí ń sọ fún ọ pé it's your own responsibility ìwọ lọ wá ìwọ náà lọ máa gbé sọ́ra fún kì í ṣe ìyàwó. Ilmi aswajikum wa auladikum. ìyàwó rẹ tí ń gba sálárì tó yẹ pé sálárì rẹ ju títí ẹ lọ tó o sì ń sọ fún pé dìá ìwọ náà support mi lórí owó sukú àwọn ọmọ yìí àmì ìlú kankan lọ́wọ́ mọ́ ó ti kíní yìí ti pọ̀ ju tó sọ fún ọ pé wò ó má bí wàá ṣe wá ni o it's your own responsibility kì í ṣe ìyàwó gidi ìyẹn yóò tètè pa ọ́ ẹ̀mí rẹ yóò tètè lọ kódà bá ò bá tètè kú irú yẹn lè fògùn sínú oúnjẹ fún ẹ bó ṣe rí nìyẹn bẹ́ẹ̀ náà ni ń bẹ nínú àwọn ọmọ tí ọ̀ láàánú Ọlọ́run ní fásàrúhún tó bá jẹ́ pé irú wọn lo ní níyàwó tí ò kíà lórí pé ẹ̀mí rẹ ìbá bọ́ ọ gbọ́dọ̀ má gbọ́ bùkátà náà lé tí ò kíà tí ò dẹ̀ rẹ́dì láti support ẹ one way or the other lórí responsibility tó ti fẹ́ mú ẹ̀mí rẹ lọ fásàrúhún Ọlọ́run ní sọ́ra fúnrú ẹni bẹ́ẹ̀ sọ́ra fún kì í ṣe ìyàwó ẹni tí ò kíà láti gbé ọkọ lọ́lọ́run kò ní kíà láti pé kọ́ ṣẹ́ra rẹ tó bá lẹ̀ ṣẹ́ra rẹ ìyẹn ló le jù so ayé Al-Qur'an kan bẹ́lẹ̀ nìyẹn. tí transformer rẹ tẹ́rù bá ti pọ̀ lórí ẹ̀ yóò máa lana ni o yóò máa lana ni wàá kàn máa dákú ṣeré ni táàkó rẹ ọ̀bà tí ì tó ò lékú gbọ́n táàkó rẹ bá ti tó tó o bá ti yájú ọkàn balẹ̀ lálìkì àmọ́ ni ìyàwó rẹ ó sì máa jayé lọ gbogbo tó wá ṣe wàhálà lé lórí kókó jàǹjàǹ ó ti jíjà yìí látago 3 ọ wọlé láago 12 òru lálẹ́ ló wọlé ẹ̀mí rẹ ò tó wá gùn wá wo wàhálà yẹn ta ni ń jẹ́ ìyàwó rẹ ní ń bẹ láyé báyìí o àwọn obìnrin ìyàwó wa ní ọ̀sẹ̀ kù àwọn ọkùnrin àwọn ẹ jẹ́ ká ṣe wàhálà níbà ká dẹ̀ jẹ́ káwọn ìyàwó wa náà understand
pé a ní èdè láti support wa lórí àwọn responsibility. Àwọn advanced country ẹ wo mọ́ ti ń gbègbè ayé ìrọ̀rùn láàrin wọn. So tí tọkọ bá san bíìlì ìlàjì ìyàwó náà fi ìlàjì kún. Ẹ bèrè lọ́wọ́ àwọn tó wà nílùú òyìnbó náà o pé báwo làwọn òyìnbó ṣe ń gbé, báwo ló ṣe ń ṣe kí tó compulsory ẹ̀ kọjá gbé gbogbo ẹrù yẹn o, orí ọkọ náà ni wọ́n gbélé lórí. Mọ̀ pé àwọn náà wọ́n máa kú lójijì, engine wọn máa wí à. Tí engine bá ti ṣiṣẹ́ tẹ́mi ẹ̀ gbóná yóò máa takú, yóò máa dákú, yóò máa sẹ́mi. Kí lẹ́yìn sọ yìí sọ̀rọ̀ ọ̀run ni. So torí ìdí eléyìí àwọn ìyàwó wa ní Áfíríkà wọ́n ní láti ní understanding kíni understanding pé a máa ń support ọkọ wa, ká support ọkọ wa kí wàhálà yẹn ọmọ bá pa kọ́ ọmọ bá kú lójijì kọ́ ọmọ bá kú lójijì. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ṣiṣẹ́ lẹ̀ wọ́n jẹ́ kí ló dé sáyé wàhálà lọkùnrin wa ni. Ọlọ́mọ sí alóní wàhálà lásán láì ní jẹ o. Mọ́jà dàbí igi ìdáná, ọlọ́mọ sí wá bí igi ìdáná. Igi ìdáná ní máa ṣiṣẹ́ lẹ̀ yáàsì iṣẹ́ sí ilẹ̀ láláì ní jẹ, Ọlọ́run máa ṣe wádìí igi ìdáná tí a sì iṣẹ́ sí ilẹ̀ láláì ní jẹ.